A kí gbogbo ẹ̀yin ẹ̀jẹ̀ olólùfẹ́ iléeṣẹ́ Osolo TV ẹ darapọ̀ mọ́ wa ní àkókò ìyàwó yìí. A kí yín ní gbogbo ibi ẹ ti ní oore ọ̀fẹ́ àti àǹfààní láti máa gbọ́ wa bóyá Gabon ni, ẹ̀yin ẹ̀wọ̀lé Congo, ẹ̀yin Togo, ẹ̀yin Abidjan, gbogbo ibi gbogbo yẹn ní oore ọ̀fẹ́ àti máa gbọ́ wa àti gbogbo ẹ̀yin ẹ̀wà lè Burkina àti Niger pátápátá gbogbo yín lẹ́kẹ̀ẹ́ kú dédé àsìkò yìí o. Àwa láti wá bá yín sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ìdàgbàsókè ìlú yín, ìlú Ipobe, Ipobe Osolo, ilẹ̀ Ọ̀rànyàn kò ní bàjẹ́ lágbára Ọlọ́run. Ìlú Ipobe ní ẹbí lọ́tùn lósì, wọ́n sì ní ìdílé kankan wọ́n lé ìlú náà kan ṣe ayẹyẹ ọdún lọ́tùn àti lósì. Ayẹyẹ ọdún ìyọjẹ́ gbáǹkọ́gbì ìyọ́tọ́wọ̀ lónà ká ń bọ̀ lọ́wọ́lọ́wọ́ nìsín torí ẹ̀ lè àwa láti wá bá yín sọ̀rọ̀. Mo kí gbogbo yín kẹ́kú ìkàlẹ̀ lẹ́ẹ̀kan sí fún àlejò mi wọn ń fún àlejò mi hàn yín ká tẹ̀síwájú lérí ètò náà ní àkókò àwọ̀ yìí. Ẹ káàsán bàbá wa. Ẹ káàsán olóòtú. Nẹ́bí sí ilẹ̀ ti jáde àti ká ní ipa ẹsẹ̀ ń kó nẹ́bí náà. Ẹbí ìdílé ọ̀rọ̀ Adjogbonde lèmi ti jáde. Omi lé président comité retrouvailles tọdún 2024 yẹ wọnà yìí. Ẹ ṣeun. Ẹ káàsán lẹ́ẹ̀kan sí ìyá wa. Ẹ káàsán olóòtú. Àrí ìgbà bàbá ti lé ẹbí ọ̀rọ̀ lọ́wọ́ jáde dájúdájú nẹ́bí ọ̀rọ̀ lẹ́yìn náà ti jáde. Bẹ́ẹ̀ni. Ẹ bá mi sọ ipa yẹn ń kó nẹ́bí ọ̀rọ̀. Omi jẹ́ akọ́pọ̀ nẹ́bí ọ̀rọ̀ yẹn jẹ́ tèzọ̀rí. Fún ìgbìmọ̀ alákòóso ètò ọdún ni. Ọ̀dà Alhaji a bá ń sọ̀rọ̀ nípa ẹbí ọ̀rọ̀ bẹ́lẹ̀ ṣe àgbékalẹ̀ ọdún náà àti bó ṣe dé kan dúró lásìkò yìí. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run àti ń ṣe ọdún ọmọ ọ̀rọ̀ Adjogbonde tí ń ṣe ọpẹ́ àmọ́ tọ̀tẹ̀ yìí ó ní agbára. Ètò ọdún náà yóò wà nísìnyí ìjọ ìsìlẹ̀ ọdún náà wà. A fẹ́ ṣe ọdún náà yìí kálukú àwọ̀ṣọ yìí wọn akọ ayẹyẹ ọdún náà jáde lé 9 oṣù kẹta ọdún yàwó ọ̀nà náà yìí. 9 oṣù kẹta ọdún yàwó yìí. Làbá ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ aṣọ ẹbí náà nìsín aṣọ náà lẹ́sẹ̀ gbé dání yìí. Aṣọ náà ni òun náà lọ sí tọ́ ń wò lẹ́yìn wáyé. Aṣọ náà. Ìdí sí ọ̀rọ̀ aṣọ ẹbí ọ̀rọ̀ ṣé ilé ìyá ìwẹ̀ fùkàn ẹbí ọ̀rọ̀ àbí ilé bàbá, ṣé ilé bàbá ìyá ẹ ni àbí ilé ìyá bàbá ẹ? Gbogbo wa náà ọmọ ọ̀rọ̀ Adjogbonde làjọ jẹ́ àti àwọn yóò jẹ́ ìbátan yájọ jẹ́ ọ̀rẹ́ wọn tí gbogbo wa ní ọdún yìí kájọ parapọ̀ ní ojúmọ́ kẹsàn-án nínú oṣù kẹta ọdún yẹ ọwọ́ yìí. Ọlọ́run kó ṣọ́ wa ju àsìkò náà. Ibi sí lọ́rọ̀ aṣọ dé dúró lọ́wọ́lọ́wọ́ yìí. Aṣọ ti ń ta wìtìwìtì kódà oní kò bá jáfara nìsín bóyá látòrí aṣọ torí yòókù náà lẹ́kọ̀ọ́ tó pọ̀ mọ́. Bẹ́ẹ̀ ni. Ọ̀dà Alhaji ti ń sọ ọ̀lẹ́ aṣọ òkú nínú ẹ̀kọ́ pọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí. Ǹjẹ́ ọ̀nà bá sáré náà látètè rí ti tẹ̀ mú ìyá wa ibi sí àlèdè kárí aṣọ àjọ̀dún ọmọ ọ̀rọ̀ wọn. Aṣọ àjọ̀dún ọmọ ọ̀rọ̀ ó wà lọ́dọ̀ ìyá Irisí ẹlẹ́ja, ká wà lọ́dọ̀ Alájà ìyá ìbẹ́ta, ká wà lọ́dọ̀ ìtèmi náà lẹ́yìn hall àti Ayẹyẹ, ká wà lọ́dọ̀ káàsì bí ẹ̀dọ́dọ̀ ẹ̀yàn rí àbẹ́ ẹ̀dọ́dọ̀ púpọ̀ ń sì ṣèrà náà ni ìyàn rí gbogbo ní ẹ̀ bá ti pè náà kọ̀mítè ìyàn rí aṣọ. Ọ̀dà àmọ́kọ̀ tọ́pọ̀ o. Ibi ọ̀rọ̀ náà dé kan dúró nẹ̀kọ́ tọ́pọ̀ àmọ́ gbogbo ní ẹ̀ bá ti pè náà kọ̀mítè àti gbogbo ibi ọ̀yàn júwe fún wa nìsín gbogbo ibẹ̀ níyàn rí aṣọ. Alhaji àwọn yóò lókèrè wọn àwọn wọ̀ lájàṣẹ́ Kútọ́nù wọn àbí lé Congo lé Abidjan kankan bẹ́ẹ̀ náà ṣe fẹ́ ráṣọ ìtì wọn. Àti ṣètò nípa ẹ̀ kódà táwọn olómi ẹ̀ tí ń wọlé sọ́dọ̀ báyìí àwọn òkú lè bí ni wọn kó má jáfara àti ṣètò nípa ti gbogbo àwọn ọ̀rọ̀ fẹ́ lọ òkèrè wọn yẹn. Bẹ́ẹ̀ni. Ìyá wa nìsín ká ẹ máa lọ ètò ọdún náà bẹ́ẹ̀lẹ̀ ń nírò ìkànnì ètò ọdún náà lè gbé níjọ́ ọdún náà gangan fún ìdílé kankan wọn yá àjọ fẹ́ papọ̀. Mo rí tọ́lí ètò ọdún ni yèyí ànàrin ṣá torí gbogbo ìdílé ní ti ń múra ọdún náà ànàrin kálukú jíjẹ mímọ kálukú ń ṣe ètò ilé kankan ní kálukú ń gbé oúnjẹ ẹ̀wà là ń ṣe pé píkìníkì àjọ ń jẹun pọ̀ ní gbogbo ẹ̀nà dédé làwọn alága ìwà wọn sì ń jókòó ní kálukú ń gbé orí ọ̀fẹ́ àpò ìwé ẹ̀jọ̀ àti ń kí gbogbo àwọn alága náà kọ́lílẹ̀ náà mọ́ láyọ̀
gbogbo wọn ọ̀nà ìyanu ní kálukú wọn àtọ̀rọ̀ owó yẹn fẹ́ gbé ìdílé náà ga ilé ọdún náà sì mọ́ bá gbogbo wa láyọ̀ àtàlàáfíà nǹkan kò ní ṣe nìkan wa. ọ̀rọ̀ ilẹ̀ tí gbọ́ yìí gbogbo ìdílé kankan yóò parapọ̀ ká jẹ́ ọmọ ọ̀rọ̀ ó nìkan kó mọ̀ ìgbéhìn náà gbogbo wa gbogbo akáfara hàn torí ilé baba oní kò ṣeé fọwọ́ ta dànù sẹ́yìn náà mọ̀ bí wọn kò bọ́ rí ẹ líbẹ̀ wọn mọ wò ó kọ́lé kó dé lágbájá kò sí líbẹ̀ kó dé támẹ̀dù kò sí líbẹ̀ torí ẹ̀ ó yẹ fún gbogbo akájọ parapọ̀ kájọ ṣe é pé ìyá ń ṣe é bọ̀ lọ́tẹ̀yìn yẹn ti ń yẹ ni wọn ẹ̀ náà lè ká fùṣe lé àsìkò yìí ọlọ́run àmújọ náà dúró fún oníkankan wa aláàjì kẹ́ lè gbólóhùn yín ká máa lọ. Kò tó sí gbólóhùn kan àkíyèsí ń pe gbogbo ọmọ ẹbí ọ̀rọ̀ sí orí wọn kó jáde wìtìwìtì lẹ́tẹ̀tẹ̀tẹ̀ lè rí aṣọ wọn mú kó má jàṣọ mí ènìyàn ń wọ̀kan fún àṣọ ọdún. kó má dà pé tọdọọdún yé oníkan máa sọ lé òun kò ráṣọ àbí. bẹ́ẹ̀ ni kálukú kó jáde kó lè tètè rí aṣọ ẹ̀ kó má wọ̀ tọdún kọjá fi wá ṣe ọdún yìí òní tó aṣọ pọ̀ àmọ́ ó sì ti fẹ́ tán. ọlọ́run á pèsè fún gbogbo wa. àmín. tó ọ̀rọ̀ náà nìyẹn lónìí owó aṣọ náà lọ́wọ́lọ́wọ́ pé ìyá ọ̀fun sọ ọgbà ẹ gbogbo yín náà lẹ̀ ti mọ owó aṣọ kọ́mọ̀ bí ọ̀pá mẹ́fà àpò mẹ́jọ ni ọ̀pá mẹ́fà ìgbìmọ̀ yẹn ń darí ọdún náà lásìkò yẹn lọ́tẹ̀ yìí wọ́n fa owó aṣọ náà wọlé fún kó lè tètè kárí kálukú bóyá tó rẹ̀ láṣọ náà fún tètè lọ lé wìtìwìtì mọ́ ẹ̀hàn ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run àpò mẹ́jọ lé ọ̀pá mẹ́fà àpò mẹ́jọ lé ọ̀pá mẹ́fà gbogbo ibi ọyàn ti kà sílẹ̀ nísìn gbìyànjú láti lọ ẹbẹ̀ kí lọ tètè mú tẹ̀ nìmẹ̀rọ wọn yẹn lọ lábẹ́ désàlẹ̀ nísìn ẹ máa pèsè eré àwọn yẹn bẹ́ẹ̀ bọ́ ti ń pèsè eré àwọn yẹn ibi aṣọ lẹ̀ ti já sí ọlọ́run wọ pẹ̀lú wa káṣọ wa di ìjọ náà kéèlè gbólóhùn yẹn ẹ̀sán náà rin wọn kàn yá ẹ̀ máa ń kọ fún ẹbí ọ̀rọ̀ wọn náà ìgbà yẹn ìjọ mìíràn ẹ ti gbàgbé láǹbẹ̀ ọmọ ọ̀rọ̀ wọn dé. láǹbẹ̀ ọmọ àrò àkérò ọmọ láǹbẹ̀ ọmọ ìró àwòbẹ. ẹ ṣeun ẹ máa gbọ́ wa kẹ́sì máa gbọ́ wa ní iléeṣẹ́ Osolo TV nítorí ọrin yìí pé yan ṣe gbẹrun lé ẹ̀ ń bọ́lé ká máa bá a lọ́wọ́ ẹ̀ àkókò náà kò sí fún wa ẹ ṣeun púpọ̀ ẹ máa darapọ̀ mọ́ wa ní gbogbo ìgbà kájọ máa gbádùn ara wa ẹ ṣeun. Osolo TV ìmọ́lẹ̀ gbogbo ọmọ ànàgó.